olórí burúkú èèyàn tí wọ́n dá wàhálà lẹ̀ ṣáà ti ní wà lórí gbogbo ìmí eṣekéṣe tó ń bá wa lórí mi kò ní bá wa ń bẹ̀ bí èèyàn bá pẹ́ jù lórí mi èṣe burúkú á bá ń bẹ̀ èṣe burúkú yìí ò ní bá wa ń bẹ̀ torí èṣe burúkú lọ̀rọ̀ nìjẹ́ yìí jẹ́ lọ́dọ̀ wa kò ní bá wa ń bẹ̀ torí àwa àti dá dúró tiwa kálukú á ti wà láyé ara ẹ̀ ẹni bá máa ṣe nàìjíríà máa bá nàìjíríà lọ àwa tá a lè fẹ́ ṣe yorùbá nation á lè dúró lórí yorùbá wa tó bá yá tẹ́kàn lé bá fà wọ́n wá darí wálé ẹni tó bá dẹ̀ pé òun ò darí wálé ní nàìjíríà lòun bá lọ kó máa bá tiẹ̀ lọ kò sí jàǹbẹ̀ simple arithmetic ni àwọn ẹ̀kọ́ àti wọn ní pẹpẹsẹ wọn máa bá wa dá sọ̀rọ̀ ṣé ẹ rí bí wọ́n ń bá wa lọ lórí ẹ̀ báyìí ṣé ẹ rí pàfẹ́ ajẹmáfẹ́ àyò ni wọ́n tó ń fúnni lóko abẹ́ orí àpàtàrò torí bó bá tiẹ̀ jẹ́ abẹ́ ìdí ọ̀pẹ èèyàn sì lè rí díẹ̀ díẹ̀ tún bẹ̀ orí àpáta oko orí àpáta ló ń gbé fún wa ṣá wọn ò ní kan orí ẹ̀ ṣe tí wọ́n máa dákun ni torí bàtìjẹ́ ni wọ́n káwa fúnra ara wa káwa ṣe kíni káwa fún ṣòkòtò wa gírí níbi tọ́rọ̀ gbédè gbogbo ọmọ yorùbá tó tọ́ ọmọ yorùbá tàtà ẹ jẹ́ ká fún ṣòkòtò wa gírí ibi tá a gbé ń lọ ní ká dojú kọ kò sí nǹkan tó kà wá pẹ̀lú gbogbo ìtọ́jú yìí àdúrà tá a kàn gbà ní wípé kọ́lọ́ má jà nípìnlẹ̀ ohun burúkú tí wọ́n dálẹ̀ torí àìtí ìmọ̀ ibi tí wọ́n ṣe ń lọ lórí ẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé ní agbára ọlọ́run ní agbára ọlọ́run ní agbára àwọn alálẹ̀ ọlọ́run á bá wa bomi paná ogun gbogbo ọmọ yorùbá ànírógun àníríjà ànírí wàhálà ànírí dààmú ogun àsáré sókè sáré sódò gbébọ aládàgbàdà ẹlẹ́rùgbẹ̀rù lórúkọ jésù kò ní wó orílẹ̀-èdè yorùbá wa ìwá agbára ọlọ́run bọ́n bá gbógun wọlé kó tó lálàpò máa débi àwọn ọ̀run á ti bá wa dá dúró ọlọ́run á bá wa paná ogun ṣùgbọ́n gbogbo wa la ti gbọ́ báyìí ní ìsìn oníkálukú kó ṣàtìyẹ kò mú wọn gbogbo àti fetí gbọ́ ìrìn àjò tó oníkálukú bá nífẹ̀ẹ́ sí láti rìn kò sí wàhálà o à ń sọ lójoojúmọ́ kó oníkálukú dìvẹ́ǹdì ilé ẹ̀ o ẹ dìvẹ́ǹdì ara yín o ìwọ pásítọ̀ má dákẹ́ àdúrà dúró gírí nínú àdúrà gidi kó jẹ́ kọ́lọ́run dá ẹ mọ̀ dáadáa ìwọ tó dẹ̀ já àfà ń tẹ̀sùn bí ẹ dáadáa kó o gbàdúrà ẹ lójú kíkankíkan ìwọ tọ́lọ́run bá dẹ̀ ṣe tó o jó ní oníṣẹ̀ṣe tó o mọwọ́ yí padà tó o jálábà láyé tó kó ní kálukú náà mú tiẹ̀ kó ní kálukú dúró gírígírí kó ní kálukú dìfẹ́ǹdì ilé ẹ̀ lọ́wọ́ tàwa ọlọ́run ní àpáta àti ààbò wa báyìí torí wọ́n ti dá a lẹ̀ báyìí ṣùgbọ́n ọlọ́run nìkan ṣe ló lè bàbá pamọ́ ibi tó gbédè yìí ojú òní tiwa àwọn lá ní ká mú wá fún gbogbo wa ká dẹ̀ ṣì wá lójú kó ní kálukú mọ bí gbogbo ṣe ń lọ ọlọ́run á gbàdúrà wa o ẹ ní dààmú èmi náà ò ní dààmú o lágbára ọlọ́run ogun ò ní kó wa o ìyà ò ní jẹ wá o ìyàn ò ní jà wá o lágbára ọlọ́run bó ti wù kí nàìjíríà kó lágbára tó torí kò ní le lágbára ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn lágbára ọlọ́run àní nípìnlẹ̀ òun aburú lágbára olódùmarè ilẹ̀ yorùbá wa ní kánkán ọlọ́run máa bá wa ṣe ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tílẹ̀ yorùbá fi máa dé kánkán tọ́lọ́run máa mú wa jáde kúrò nínú nàìjíríà ní kíákíá àwa sọ fọlọ́run pé kọ́lọ́run kó jẹ́ kó ṣẹlẹ̀ ní kíákíá ṣùgbọ́n aburú bẹ́ẹ̀ wà ní kànmí àti yín tọmọtọmọ wa lágbára ọlọ́run àṣeyọrí la máa ṣe ọlọ́run tó ti ń mú wa bọ̀ tẹ́lẹ̀ kò ní jáwọ́ lọ́rọ̀ wa o àṣàṣeyọrí ojú òní tì wá mo kí gbogbo wa pé àkú iṣẹ́ àkú àtàárọ̀ àní rí wàhálà o ní agbára ọlọ́run àti ń bá a bọ̀ ó kú rébété lágbára ọlọ́run èmi àtẹ̀yìn àní wára wa tì nígbà tí ilẹ̀ yorùbá náà bá wá dé gbogbo àwa tá a wá ń jẹ́ agbátẹrù pátá tá a jẹ́ ọmọ yorùbá tòótọ́ tá a jẹ́ ọmọ yorùbá àtàtà tá a ń ṣiṣẹ́ ìtọkàntọkàn taratara tá a ń fi gbogbo ohun ní wá ṣe lágbára ọlọ́run àníde ní àwa tí o gbogbo ẹ̀yin èèyàn pátá tẹ́ ẹ wá ń dúró tì wá tẹ́ ẹ ń bá wa ṣe tẹ́ ẹ jẹ́ kójú tì wá nítowó níná ni nítọ̀rọ̀ sísọ pé lani lámọ̀ràn ní lágbára ọlọ́run àní wára wa tí o ayé ò ní dààmú wa o mi ò fi yín sínú ìbànújẹ́ lónìí nígbà tí n bá máa padà rí yín
mi ò ní gbọ́ ìbísí yín, ìbànújẹ́ ò ní wọlé ẹnì kankan wa. Jésù Olúwa.